mo ṣẹ̀ṣẹ̀ mẹ́yẹ bọ́ lápò ní èmi lẹ́tí rí Tóyìn ẹ̀dẹ̀ sì máa ríran wò. Mo kí yín nílé ẹ̀yin bàbá mi, ẹ̀yin ìyá mi, ẹ̀yin ẹ̀gbọ́n mi, ẹ̀yin àbúrò mi àti ẹ̀yin ọ̀rẹ́ mi. Orúkọ tèmi ni Olúwatóyìn tẹ́yìn tèmi mọ̀ sí Toyin Star. Mo jẹ́ olórin ẹ̀mí, gospel music, àbí secular music. Ká ṣá ti yin Ọlọ́run lógo, kò sí ọ̀nà tá a lè gbà yin Ọlọ́run lógo. Mo jẹ́ ọmọ Ondo State, tó ń gbé ní ìpínlẹ̀ Èkó. Mo wá láti ìdílé púpọ̀, ṣùgbọ́n èmi ni àbígbẹ̀yìn. Ìbéèrè yẹn ó ní kìmí díẹ̀ torí mi ò lérò pé mo lè jẹ́ olórin. Kì í ṣe pé bóyá nǹkan tí mo ní passion fún láti ilẹ̀, but I so much love music. Mo nífẹ̀ẹ́ sí orin kíkọ, ṣùgbọ́n mi ò lóhùn orin. Mi ì lè sọ bóyá mi ò ní, but fún àwọn tó ń gbọ́ mi, àwọn ló lè judge. Mo rántí nígbà yẹn pé church tí mò ń lọ nígbà yẹn ni mo ti pàdé bàbá mi kan, olórin ẹ̀mí, Akin Adébáyọ̀ Ìmọ́lẹ̀ Ayọ̀. So bó ṣe rí mi, ẹni yìí like music. Kì í ṣe pé bóyá mò ń kọrin nígbà yẹn, ṣùgbọ́n kọ́ máa fi tébù, kọ́ máa fi ṣíbí lura báyìí, mo máa jó bí tí mo nífẹ̀ẹ́ orin dé. So wọ́n mú mi mọ́ra, mo dẹ̀ ń tẹ̀lé wọn jáde. Títẹ̀lé wọn jáde tí mò ń tẹ̀lé wọn jáde kì í ṣe pé bóyá mò ń back up wọn gbà yẹn láti ilẹ̀, but gradually ìfẹ́ tí wọ́n ní sí mi, mo fẹ́ lè sọ pé látòkè wá ni. Torí kì í ṣe pé bóyá wọ́n gbọ́ pé ohùn mi wà okay. I will put it like this, pé bóyá àwọn náà train mi tó fi di pé mò ń tẹ̀lé wọn jáde. Tó fi ń ṣe gbogbo, wọ́n dẹ̀ ń tọ́ mi sọ́nà, ọ̀nà báyìí ni kò gbé gbà, ọ̀nà báyìí ni kò gbé gbà. Ṣùgbọ́n ẹni tí ohùn ẹ̀ inspire mi jù ni Shola Allynson. I so much love her voice. Ohùn wọn yẹn gan. Mo fẹ́ lè sọ wípé mo tún wò pé kí n máa tọ̀ díẹ̀díẹ̀ pé kóhùn yẹn tún lè jáde, torí láti ilẹ̀ kì í ṣe pé bóyá mo jẹ́ ẹni tó ní ohùn báyẹn náà. But a dúpẹ́ f'Ọlọ́run ibi tí ó bá wa dé, tó dẹ̀ fìdí wípé fún ara wa náà a kó band jọ díẹ̀díẹ̀ láti from one studio to another. A ṣe studio rat kiri, backup, underground backup, tó dẹ̀ fìdí pé Ọlọ́run gbàdúrà náà bá. Dójúkọ yẹn ni pé ìgbà míì tí bá rí èèyàn tí ó lóhùn jù mí lọ, tó mọ nǹkan tí mi ò mọ̀, nígbà tá a ṣe bẹ̀rẹ̀ pé à ń ṣe background, backup singer. So ẹ̀rù máa ń bà mí pé kí ni mo fẹ́ kọ lẹ́gbẹ̀ẹ́ ni. Then nígbà tó di pa mo stop backup singer, pé ìgbà míì tá bá ní show, a lè gba show míì ìgbà míì tá máa lọ, táwa fúnra gan ò ní mówó délé. Ìgbà míì a lè lọ show, bóyá bí show bí 3 àbí 4 la ní lálẹ́ ọjọ́ kan, bí tá bá ti ń lọ from one place to another, bí kò lè dá wa dúró lọ́nà. Àwọn ìdojúkọ bẹ́ẹ̀ àti wípé àwa tá tún jẹ́ obìnrin tá ń kọrin tá dẹ̀ wà nílé ọkọ. Ẹ ti mọ ra àwọn ìdojúkọ báyẹn, ṣùgbọ́n Ọlọ́run ó gba gbogbo ògo. Mo ti ń kọrin kí èmi àti bàbá tó mọ́ra. Ó pẹ̀lú nǹkan tí òun fúnra ẹ̀ náà ṣe nífẹ̀ẹ́ mi. Tí bá dẹ̀ lọ sí studio ńgbà yẹn, wọ́n máa ń tẹ̀lé mi lọ. Although àwọn olórin àgbà kan tí mo fi orúkọ bò láṣìírí, wọ́n pè mí sákìyèsí pé ọmọkùnrin tó ń tẹ̀lé ẹ wá studio yìí, ṣé tó bá marry, tẹ́ bá fẹ́ra yín, ṣé ó máa gbà kó máa kọrin? Because ọkọ mi náà love music, but it's not, kò ń ṣe pé bóyá ó jẹ́ olórin, ó kàn like music. Mo ní àyàn tó nífẹ̀ẹ́ sí music ni. Then after my marriage, and he stopped me, no music again. He stopped me for like 10 years pé kí n má kọrin. Nígbà tí Ọlọ́run dẹ̀ máa tó máa gbógo fọ́lẹ̀ mi, a ní ìdojúkọ kéékèèké kan financially. So financially, pẹ̀lú àdúrà, Ọlọ́run padà gba ògo nígbà tó ń sọ fún pé kó jẹ́ kí n padà sídi career mi. So wọ́n fọwọ́ sí. Èmi náà mo dẹ̀ tún gbìyànjú láàrin ọdún 10 yẹn, ṣùgbọ́n láàrin ọdún 10 yẹn ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí òun ni mo ti pàdánù.
tó fà tó jẹ́ pé ó yẹ ká ti gùnkè jù báyìí lọ. Ṣùgbọ́n torí pé mo gbọ́ràn sọ́kọ lẹ́nu àti pé àṣẹ Ọlọ́run ni, k'Ọlọ́run túbọ̀ kó gbé mi sókè jù báyìí lọ. Torí pé mo stop fún ọ̀pọ̀lọpọ̀ ìgbà, mi ò fẹ́ tètè sọ pé mo fẹ́ gbé orin jáde. Mo fẹ́ fi ara mi lọ́kàn balẹ̀ dáadáa, kí n wo bí ìta ṣe rí, kí n mọ bí gbogbo nǹkan tún ṣe ń lọ ń sìn. Bó ṣe stop mi fún bí ọdún mẹ́wàá yẹn, ìyẹn ṣe pé bóyá a kì í ṣe díẹ̀díẹ̀ ṣùgbọ́n kò dàbí rárá. So mo ṣe album kan àti one single ní báyìí. Ògo ti dé ni title album yẹn. Nínú album yẹn, mo sọ nípa k'Ọlọ́run má ṣe dákẹ́ sí ọ̀rọ̀ ayé mi níbi tá a bá dé, kó má wò mí níran. Then mo tún sọ̀rọ̀ nípa orin tá máa jó sí bí àlùjó, bí tùǹgbà ṣá. A dẹ̀ kọ́ ní gbogbo ọ̀nà tó a mọ̀ pé a lè fi yin Ọlọ́run lógo tí ì dẹ̀ ṣe pé bóyá a mú titi ayé mọ́. Mo sọ̀rọ̀ nípa Holy Mary, ìyẹn Maria ìyá Jésù olùgbàlà wa. Mo dẹ̀ tún sọ̀rọ̀ nípa àwa Christians, nǹkan tó ń lọ ní àwùjọ àwa Christians sìn, ní àwọn pastors wa, bí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣá. Ṣùgbọ́n nínú single yẹn, ó dìgbà tẹ́ ẹ bá tó gbọ́ kẹ́ tó mọ nǹkan tó wà nínú ẹ̀. Ní báyìí ó wà lórí YouTube. Ẹ kàn search fún Toyin Star, á gbé gbogbo iṣẹ́ wa jáde lórí YouTube. Ó depend lórí organization tó bá pè wá. And tí wọ́n bá pè wá, tí a bá mọ ibi tá à ń lọ, ni a tó máa lè sọ irú òde kan là ń lọ àbí òde mìí kan ni a kì í lọ. Titi wa ṣá ni pé ká ti kọ orin jáde, kì í kàn ṣe orin ṣá, ká kọ orin jáde tó máa inspire àwọn èèyàn. Nídìí iṣẹ́ orin, Ọlọ́run nìkan ló mọ ipò tí ẹ̀dá máa dé nídìí career ẹ̀. Ṣùgbọ́n èròǹgbà mi ni pé kí n fọhùn níbi gíga. Àdúrà gbogbo èèyàn ni pé gbogbo nǹkan tó bá wù tó ń dáwọ́lé, k'Ọlọ́run gbé débi gíga. Ọlọ́run ni a fi gbogbo ẹ̀ lé lọ́wọ́ pé kó gbé wa débi gíga, ká ga jù báyìí lọ. Oníṣòwò ni mí torí lásìkò tá a wà yìí fún music, ẹni tí kò bá ní nǹkan míì tó ń ṣe, music yẹn iṣẹ́ orin kíkọ máa rọrùn kí n má sọ nídàkejì. Torí pé nídìí iṣẹ́ tá à ń ṣe, ọjà títà, ìṣòwò tá à ń ṣe, ibẹ̀ náà la ti ń rí tọ́rọ́ kọ́bọ̀ pé a fẹ́ wọ studio, a fẹ́ kọrin, a fẹ́ ya fídíò, a fẹ́ ṣe tí bí a fẹ́ ṣe tọ̀hún. So ní ṣókí, oníṣòwò ni mí. Bẹ́ẹ̀ ni, orí mo ti wò pé bóyá kí n kúkú give up on music nígbà tí yàtọ̀ sí ọdún mẹ́wàá yẹn. Torí pé lẹ́yìn ọdún mẹ́wàá, bí mo ti ṣe sọ síwájú pé oríṣiríṣi nǹkan ni mo ti pàdánù láàárín ọdún mẹ́wàá yẹn. Bí mo ṣe wá ń gbìyànjú pé kí n push ẹ̀, kó push, ọ̀tá mi ń fà sẹ́yìn padà, wọ́n ń fà mí sẹ́yìn, àwọn kọ̀ọ̀kan ń fà mí sẹ́yìn bí ìdojúkọ. Ìgbà tó dẹ̀ tún yá pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run, mo mọ̀ pé nothing good comes easy, ni Ọlọ́run tún ṣe gbàdúrà pa tó ń push ẹ̀ díẹ̀díẹ̀. Àwòkọ́ṣe òní Shola Allynson, àǹtí mi dáadáa, àǹtí Shola Allynson. Ní ìgbà tí wọ́n ṣe Èjì Òwúrọ̀, àti ìgbà yẹn mi ò rí wọn rí, mi ò mọ̀ wọ́n. Ṣùgbọ́n fún Èjì Òwúrọ̀ tí wọ́n ṣe yẹn, ohùn wọn ló inspire mi nígbà yẹn. Torí mi ò lérò pé nígbà yẹn, mi ò lérò pé èmi náà lè di ẹni tó máa kó band jọ, tá máa kọrin, à ń kí èèyàn, à ń ṣe. So nígbà yẹn ohùn wọn yẹn ló inspire mi. So ìgbà míì téèyàn bá ti dá wà, fún ẹni tó bá nífẹ̀ẹ́ sí orin kíkọ, tó bá ń dá kọrin, bí àwọn èèyàn ṣe máa ń sọ nígbà yẹn pé àǹtí ẹ lóhùn, ohùn yín kíní kan. So ó túbọ̀ fún mi ní, ó push mi, ó inspire mi more and more. So
mo fẹ́ lè sọ wípé àǹtí Ṣọlá Allynson wọ́n inspire mi. Abẹ́ẹ̀ ní díẹ̀díẹ̀ ni kó má tí ì fa taláriwo ní díẹ̀díẹ̀ ní ìpele ni orin wà. A kò lè dádé fẹ́ bẹ̀rẹ̀ orin báyìí ká dẹ̀ dá gbogbo ẹ̀ bọ́lẹ̀ gidigidi. So ní díẹ̀díẹ̀ náà ni tó fi máa di pé a máa gùnkè. So nǹkan tí mo lè sọ ní orí ibẹ̀ yẹn nìyẹn. Oríṣiríṣi òde ló wà pé à ń lọ sí church programs. But èyí tó gbòmí díẹ̀ ó ní arena kan máa ń pè bẹ́ẹ̀ ní Nimas Arena ní Ìkòròdú. Wọ́n pe Dr. Saheed Osupa pé kí wọ́n á kọrin fún wọn ní arena yẹn nígbà VAR. So instrument wọn ni wọ́n kó wá. But ó bọ́ sí àsìkò ìdìbò. So wọ́n ṣe kó instrument wá. Although èmi náà máa perform síwájú wọn. Then manager mi ti pe manager wọn pé a fẹ́ lo instrument wọn kó tó di pé wọ́n dé and he said no problem. So àwa ti ń bá eré lọ kó tó di pé àwọn dé. Nígbà tí instrument wọn yẹn lásán ó jẹ́ nǹkan tó yẹ pé ibẹ̀ lásán pé a kàn sọ̀rọ̀ sí mic bí kí àyà fẹ́ ya ni. And fún àdúró èrò tó wà níbẹ̀ fans wọn torí wọ́n máa ń kàrà fans wọn ló pọ̀ jù níbẹ̀. So wọ́n ṣì wà surprise pé ta ni ẹni. So ọ̀rọ̀ tí máa kọ́ sórin àkọ́kọ́ tí máa kọ́kọ́ kọ ó fẹ́ mú àríyànjiyàn wá pé Saint Janet ló ń kọrin. Mo fẹ́ lè sọ pé lára àwọn ìdojúkọ méjì tí mo máa ń ní nìyẹn. Àǹtí Saint Janet àti àǹtí Ṣọlá méjèèjì tí bá wà ní church àbí studio wọ́n lè ní àǹtí Ṣọlá ló ń kọrin àbí tó bá tó rí ojú mi. Tí bá wà ní on stage wọ́n lè ní àǹtí Saint Janet ló ń kọrin. So bí mo ṣe ń kọrin àwọn irú orin tí àǹtí Saint Janet máa ń kọ àwọn ọmọ ta ti ń wọlé wọ́n ti ń ṣe gbogbo ẹ̀ pé ṣùgbọ́n lẹ́yìn tí a ń bá orin lọ tí gbogbo ẹ̀ ti cool díẹ̀ tó ti wálẹ̀ díẹ̀ tí Dr. Saheed Osupa dé wọ́n ṣe dé MC tí láti ẹ̀yìn ó ti ń sọ fún mi pé kí n máa round up. So bọ́n ṣe wọlé tí mo kí wọn tí mo kọ orin wọn náà and he was so happy and he said kí n máa kọrin lọ. So he actually gave me another extra 1 hour kí n fi kọrin. So èyí tí eléyìí tó tún fi mí ní tó múnú mi dùn nígbà tá a dẹ̀ ṣe tán fún bí ọjọ́ mẹ́ta òun ni àyà fi ń dùn mí. Ìyà dùn mí ó dá àwọn ọmọọṣẹ́ mi especially drummer mi ó láyà òun ti fẹ́ ya. So kò jẹ́ bó ṣe jẹ́ ṣá. Lórí Facebook àti Instagram Toyin Ìràwọ̀ ni lórí Instagram. Lórí Facebook Toyin Star ni lórí Facebook. Then lórí YouTube Toyin Star náà ni. So then lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 081 61 77 1135 081 61 77 1135. Óyá bàbá bá mi ṣe inú mi dùn mo róhùn fáyọ̀ o. Tọrọ ṣohun tuntun bàbá ṣohun tuntun nínú ayé mi ò mo dúpẹ́. Áńgẹ́lì olùbùkún ó ti fọwọ́ láàrẹ̀ kàn mí lára Tóyìn mo dolóríire. Tá bá ń kọ jáde lẹ́nu orí bàbá máa ń wú. A dẹ̀ tún gbìyànjú mo ṣe ìkan náà fún wọn. Mo fẹ́ ọ tọkàntọkàn tinútinú tààràtààrà. Mo fẹ́ ọ pẹ̀lú ọkàn mi tí ìfẹ́ rẹ sára mi. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin bàbá mi, ọ̀rẹ́ mi, ìyá mi, ẹ̀yin ẹ̀gbọ́n mi, àwọn àbúrò mi àtàwọn ọ̀rẹ́ mi fún ìfẹ́ tẹ́ ẹ ní sí mi, tẹ́ ẹ fi hàn sí mi nídìí iṣẹ́ orin kíkọ. Mo gbà ládùúrà pé ojú ò ní jọ ti gbogbo wa lápapọ̀.
mi ò dẹ̀ ní disappoint yín, mi ò dẹ̀ ní jọra mi lójú, Ọlọ́run ní jẹ́ kí n jọra mi lójú. Fún àwọn tí mo bá níwájú, mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà àtàwọn tó ń bọ̀ lẹ́yìn wa. Ìmọ̀ràn mi ni pé ká ṣá ṣe jẹ́jẹ́. Ibi tí èèyàn bá máa dé láyé, èèyàn máa dé bẹ̀. So ìmọ̀ràn mi náà fún àwọn tó ń bọ̀ lẹ́yìn mi nìyẹn.